Ẹ kú dédé àsìkò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń gbọ́ wa ní ìkànnì Jígí Alára, ìkànnì tí kì í jẹ́ kí etí yín ó di. Èyí ni ìkànnì kẹrìnlélógún tó tan ìmọ́lẹ̀ sí ìlú Ìbàdàn, ìlú Olúyọ̀lé, ìpínlẹ̀ Ọ̀yọ́. Lórí ìkànnì Jígí Alára, a kì í sọ ìtàn lásán, à ń gbé ogún àtọ̀runwá roni, à ń ròyìn bí akọni tó fẹsẹ̀ múlẹ̀, níbi tí a ti ń sọ àbọ̀jíjẹ di àtúnbéèrè ayé pẹ̀lú ìmísí Odùduwà tó ṣàn láti inú ọkàn sínú gbólóhùn ẹnu wa. A dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ̀yìn olólùfẹ́ ìkànnì yìí, ẹ ṣé púpọ̀. A sì lù yín lọ́kàn ẹnu. Ọ̀sẹ̀ yìí yóò dára fún wa, ire ojú owó rí, ire lójú wa yóò máa rí. Orúkọ tèmi ni Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Ìṣọ̀kan lórí ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún 2027. Ó ti fẹ́rẹ̀ dájú báyìí pé igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó lọ́wọ́lọ́wọ́, ìyẹn dókítà Ọbáfẹ́mi Hamzat, ni yóò jẹ́ ẹni tí ẹgbẹ́ APC àti àwọn alátìlẹyìn mìíràn yóò gbé kalẹ̀ fún gómìnà ní ọdún 2027. Lára àwọn tó ya ọ̀pọ̀ ènìyàn lẹ́nu ni bí àwọn àgbà òṣèlú àti àwọn alátakò ṣe fohùn ṣọ̀kan lórí orúkọ Ọbáfẹ́mi Hamzat. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkó, ìyẹn Akínwùmí Àǹbọ̀dé, ti jáde síta gbangba láti kí Hamzat kú oríire. Àǹbọ̀dé sọ wípé Hamzat jẹ́ ènìyàn tó dúró ṣinṣin tó sì ti ṣiṣẹ́ kárakára fún ẹgbẹ́ APC fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ìpínlẹ̀ Èkó. Èyí jẹ́ ohun ìyàlẹ́nu nítorí ọ̀pọ̀ mọ̀ pé ìyàtọ̀ ti wà láàrin àwọn méjèèjì tẹ́lẹ̀. Ó sì ti kéde àtìlẹ́yìn rẹ̀ kíkún fún Hamzat. Ó sì ní ìṣọ̀kan ẹgbẹ́ ló jẹ òun lógún. Èyí ni ohun tí Akínwùmí Àǹbọ̀dé ń sọ. Ohun tó tún wá ya àwọn ènìyàn lẹ́nu ni ti olùdíje ẹgbẹ́ PDP ní ọdún 2023, Abdulazeez Adédìran Ọlájídé, tí gbogbo ènìyàn mọ̀ sí Jandor. Ìròyìn sọ pé Jandor ti gbà láti padà sẹ́yìn, ó ti luwọ́lẹ̀ nínú ìdíje náà, ó sì ti fọwọ́ sí Hamzat gẹ́gẹ́ bí ẹni tí ó tọ́ fún ọdún 2027. Àwọn ìgbìmọ̀ àgbà tí ó ń ṣètọ́jú ètò ìṣèlú ìpínlẹ̀ Èkó GAC pẹ̀lú àtìlẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fọwọ́ sí pé Hamzat ni ẹni tí ó tọ́ láti tẹ̀síwájú. Gómìnà Babájídé Sanwó-Olú ti fọwọ́ sí pé kí dókítà Hamzat kí ó máa tẹ̀síwájú nítorí pé ó kájú òṣùwọ̀n àti wípé ó ti mọ̀ nípa ètò ìṣàkóso Èkó ju ẹnikẹ́ni lọ. Wọ́n yan dókítà Ọbáfẹ́mi Hamzat nítorí wípé ó ti wà nínú ètò ìjọba ìpínlẹ̀ fún ìgbà pípẹ́. Ó sì mọ gbogbo kọ̀rọ̀ àti òpópó tí wọ́n ṣe ìṣàkóso lé lórí ní ìpínlẹ̀ Èkó, àti wípé àlàáfíà kí ó lè jọba nínú ẹgbẹ́ lọ́nà tí yóò mú kí ètò ìdìbò dúró gírí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìdìbò nínú ẹgbẹ́ ṣì ń bọ̀ lọ́nà, èyí tí wọ́n mọ̀ sí primary, ṣùgbọ́n bí àwọn àgbààgbà àti àwọn alátakò tẹ́lẹ̀ ṣe fohùn ṣọ̀kan yìí, ó dàbí ẹni pé ọ̀nà ti là fún dókítà Ọbáfẹ́mi Hamzat. Àwọn àjọ bíi ti Waste Manager náà ti bẹ̀rẹ̀ sí ń kọrin ìyìn fún Ọbáfẹ́mi Hamzat. Ìṣọ̀kan yìí túmọ̀ sí pé ìjọba ìpínlẹ̀ Èkó ti fẹ́ kí ìlọsíwájú kí ó tún máa tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́, kí ó máa dúró rárá, kí ó lè máa lọ sí i. Bí Àǹbọ̀dé àti Jandor ṣe ń darapọ̀ mọ́ wọn, ó fi hàn pé ẹgbẹ́ APC ní agbára sí i. Èyí sì lè mú kí ìdìbò 2027 rọrùn ju ti tàtẹ̀yìnwá lọ. Èkó ò ní bàjẹ́ o. Ìṣọ̀kan yìí ni yóò mú kí ìpínlẹ̀ Èkó máa tẹ̀síwájú nínú àlàáfíà àti ìdàgbàsókè. Ẹ jẹ́ kí a mọ èrò ọkàn yín ní abala àríwísí. Ẹ tẹ̀lé ìròyìn, ẹ pín. Ẹ má gbàgbé láti tẹ agogo ìrántí kí ó lè máa rán yín létí nígbàkúgbà tí ìròyìn bá wọlé. Ẹ ṣé púpọ̀. Orúkọ tèmi ni Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó. Ọ̀sẹ̀ yá sàn wá o. Ọdún mọ́wàá ìkànnì Jígí Alára.
jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.